àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o ó ṣọdún ọdún èyí àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o ó ṣọdún ọdún èyí àṣeyí ṣàmọ́dún o ó ṣọdún èyí náà àṣeyí ṣàmọ́dún o ó ṣọdún ọdún èyí àṣeyí ṣàmọ́dún o ó ṣọdún ọ̀la lónìí o àṣeyí ṣàmọ́dún o ó ṣọdún owó lónìí àṣeyí ṣàmọ́dún o ó ṣọdún ire lónìí àṣeyí ṣàmọ́dún o. Mọ̀ríbà lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá takọtabo sílé ayé. Mọ̀rí àlámọ̀ tí mo nìyàn mo dé o. Àyọ̀kẹ́ Akéwì mo tún ti dé sí gbàgede lónìí. Adéyọsọ́lá ló pè mí o. Ó ń pè Àyọ̀kẹ́ Akéwì dákun wá bá mi kọ̀rẹ́ mi tí ṣọjọ́ ìbí lónìí o. Ó ní wá bá mi kí Ọlásùnbọ̀ Ayọ̀ bá mi tí ṣọjọ́ ìbí lónìí. Tèmítáyọ̀ Ayájí wá gbéra nílẹ̀ kò di ìdí ọdún ẹ̀ lóde. Àṣàkẹ́ ò ti ṣọdún eléyìí náà wá tún ṣe tẹ̀mí ìtòwó tọmọ tọkọta ètètè níkú tó jọba lórí ọ̀rọ̀. Ìláyé Ọlọ́run ọba ò ní jẹ́ kó rámáyé. Ìwọ o màmá nírò òfo o nípò òfo o ní gúnlẹ̀ sébùté òfo lágbára Ọlọ́run ọba. Mo pé pẹ́pẹ́pẹ́ lòún ṣe nílé àárọ̀. Abẹ ní bẹ̀rí ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ á sì máa bẹ́ẹ̀ náwó. Òjòjò wá nílé ìṣòwò kó má ṣe báwọn nájà kòkòkò lára rẹ̀ ó máa bá wọn lé. Ọdọọdún lóró gbóngbó ọdọọdún lèrú wá ń wà ọdọọdún làwọn máa rí ẹ wò bí ìran lágbára dání wáyé. Ayájí wá máa dá gọ̀jọ̀gọ̀ ọdún ẹ lóde. Orí ò wá nílé ọlọ́dẹ̀dẹ̀ ọkọ tó fi ọ́ ṣàyà. O ní firun dúdú ṣopó lágbára Ẹlẹ́dùmarè. Ojú rẹ̀ ò wá ní ríbi lágbára Ọlọ́run ọba iṣu ọmọ àjìnà fún ẹ jẹ. Tèmítáyọ̀ Àṣàkẹ́ àpọ́nbẹ́pọ̀ rẹ̀ oníwà tútù bí àdàbà arẹwà lóbìnrin ni olójú èdè. Ayé òní jọ́ sínú kólòbó bí ẹ̀kọ́ yangan. Wàá yá wàhálà ni òní yáwọ́ ikú lágbára dání wáyé. Ìgbà rẹ tó ti dùn yín Ọlọ́run ọba òní jó kan láéláé. Òòyà jẹ́ wọ́n máa fi ẹrẹ lé àwọn bàbá rẹ tó bí ọlọ́mọ. Ó wá di ilé ọ̀sà nílé bàbá rẹ òjò tó bí ọlọ́mọ gangan. Ẹ̀yin lọ máa tẹ́ nígbọ̀lá o. Ìwọ olódò ọba ọmọ atẹ́nigbọ́lá. Ẹ̀yin lọmọ olódò ọba ọmọ atẹ́nigbọ́lá. Ẹ̀yin lọ máa tẹ́ ní kí n tó gbọ́ rẹ. Ẹ̀yin lọ máa káwé ṣòwò Àṣàkẹ́ o. Ẹ̀yin lọ máa ká bí ìṣọ̀rọ̀ ìwó ìwòrì ìwówó. Ìwó tó dídẹrẹ́ pè tí ò lè pè kàn tẹ́nu rẹ̀ fi kákò roboto. Ó dídẹrẹ́ ò tiẹ̀ jámọ́ bí ìwó gbà lọ nílé bàbá tó bí ọlọ́mọ. Èrò Jèní Àgbé ẹ máa bọ̀ lọ́dọ̀ mi gangan. Ìjèní Àgbé tí mo dòdò ọba kí n tó dúró. Olúgbọ́n Àgbé níyàn ọmọ bá ìyàmù. Olúgbọ́n Àgbé níyàn ọmọ olólà tí ń sá kẹ́kẹ́. Àgbé níyàn ọmọ olólà tí ń bú àbàjá. Ìwó tí ò bá ṣoníkọlà yóò sì máa tẹ̀rọ nílé bàbá tó bí yín lọ́mọ. Àgbé níyàn ọmọ olólà tí ń bùfẹ̀ tì mọ̀. Èrò Ìwó bẹ́ẹ̀ bá ti dòdò ọba kẹ́ ẹ dúró. Ojú oró wọn nìyẹn ò jẹ́ kẹsẹ̀ ẹyẹ ó tó mi. Ìrò ọ̀kẹ́rẹ́ wọn ò jẹ́ kómi ọba ó tòrò. Bómi ọba ò bá wá tòrò mínímíní. Kí lẹ fẹ́ fi mú bọ̀bà? Kí lẹ fẹ́ fi mú bá jagun nílé bàbá tó bí yín lọ́mọ? Òòṣà méjèèjì Ìwó wọn kì í jẹyán. Bẹ́ẹ̀ ni wọn kì í jẹ ẹ̀kọ́ nílé bàbá tó bí ọlọ́mọ. Balẹ̀balẹ̀ ògùn ni wọ́n fi ń tọrọ lọ́wọ́ ọba. Ọlọ́tún ní kò í ní ìyẹn ẹ̀yin lọ́mọ ẹrú lọ́fà. Ẹ̀yin lọ́mọ tún má bẹ́ẹ̀ òsì ní ìkọlà. Àgbé ní wọn kì í gbowó là lọ́wọ́ bàbá tó bí yín lọ́mọ. Èèyàn tó bá gbowó là lọ́wọ́ ẹ̀yìn gẹ̀gẹ̀rẹ̀ la bẹ́ ń gé wọn lọ́wọ́. Ìwọ onílẹ̀kùn bẹ́ẹ̀ ni òní kọ́kọ́rọ́. Ẹrú wẹ́wẹ́ ìwọ̀fà wẹ́wẹ́ ni wọ́n fi ń délé nílé bàbá tó bí yín lọ́mọ. Èrò Àgbé ní tí mo dòdò ọba kí n tó dúró. Ìwọ olódò ọba ọmọ atẹ́nigbọ́lá ọmọ atẹ́nigbọ́ rẹ ló ń porí kí bàbá tó bí ọlọ́mọ. Ó wá dílé ọkọ rẹ gangan tó fi ọ́